ó mà ti diwọ́ sùúrù ó ti diwọ́ wọ̀wọ̀ ọ̀rọ̀ owó gbọ́mílé láńtà tí wọ́n ní Kúnlé Afọláyan yá owó First Bank ni mo fẹ́ sọ tí wọ́n ní Kúnlé Afọláyan yá ó mà ti diwọ́ wọ̀wọ̀ kí ló kan ti Madam Kudi ń bẹ̀ èèyàn Yeye Kudi courtroom kí ló kan ti Ìyábọ̀ Òjó ń bẹ̀ ẹ máa bá mi ká lọ mò ń bọ̀ náà ẹ má lọ òbí kankan. ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ Kúnlé Afọláyan ṣọ́ra ẹ gidi gan tẹ bá bí wèrè nílé yín tó bàbá àti ìyá ẹ bí wèrè jọ sílé yín jẹ́ kó mọ sílé yín àwọn wèrè tó ń rí online tó bá tún wá kọ sí péjì mi pé ọ̀tá tèmi wèrè wàá rí pé màá ẹ́ńtà ẹ̀. bó o níjà ṣe bẹ̀rẹ̀ kí ló fàjà gangan gbogbo ẹ̀ ní fọ̀gbà yẹn ga ohun ẹ̀ ń tẹ́ ẹ gbọ́n ò ní ohun Yeye Kudi courtroom eléyìí tó dá ọ̀rọ̀ padà sí Kúnlé Afọláyan kí ni Kúnlé Afọláyan ṣe tó fi jẹ́ pé ìyá ìjáde tán ó sọ̀rọ̀ gbogbo ẹ̀ ní fọ̀gbà yẹn ga ìròyìn kan bọ́ sí kànnì ayélujára èyí ò níbi ọjọ́ ìjẹta tàbí ìjẹrin kí ni ìròyìn náà sọ ìròyìn náà gbé wá pé wọ́n ní Kúnlé Afọláyan pé eré rẹ̀ tó ṣe èyí ò Aníkúlápó owó First Bank ló yá tí òfìsèré náà pé bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí pé First Bank wọ́n ti wọ́ Kúnlé Afọláyan wọ́n ti wọ́ lọ ilé ẹjọ́ pé àwọn fẹ́ gbowó àwọn padà ẹjá kọ́kọ́ ṣe ìròyìn náà ṣé ròyìn ó tọ́ ni àbí ròyìn ò fege ni kí ni Kúnlé Afọláyan sọ lórí ẹ̀ kí ló wá fàjà láàrin òun àti Yeye Kudi courtroom ẹ jẹ́ kọ́kọ́ gbọ́n tí Kúnlé Afọláyan sọ nígbà tí ròyìn náà tó bọ́ sí kànnì ayélujára Yeye Kudi courtroom náà wà lára àwọn blogger tó fi ìròyìn náà sí kànnì ayélujára ibẹ̀ níjà ti bẹ̀rẹ̀ ẹ kọ́kọ́ gbọ́n tí Kúnlé Afọláyan sọ ìyẹn nàá náà fún yín ẹ má lọ bí kankan mo sì wà pẹ̀lú yín ẹ subscribe sórí YouTube channel wa. Good day, everyone. I try not to do this, but about the publication, this nonsense they are spreading around, saying we're owing 5 billion. I really wish, please, if I see a bank that will give me 5 million, I definitely will take it because I will use it for the betterment of the country. But the honest truth is, there's nothing of such. One, Aníkúlápó, even from the film, was a co-production between Golden Effect and Netflix, and it was a clear, straightforward deal, and no money is owed to anyone. I don't know, there's so much, I don't know, maybe it's because we're going through so much in Nigeria, so they're always looking for so yes, First Bank. We are good friends of the bank. Ọ̀rọ̀ pẹ́yìn náà ti gbọ́n tí Kúnlé Afọláyan sọ lórí 5 million naira tí wọ́n ló yá lọ́wọ́ First Bank ó ní òsì ń tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀. ẹ wá jáwọ́ ohun tó fàjà láàrin òun àti Yeye Kudi courtroom gangan ibẹ̀ ńlá ń lọ. ìgbà tí ìròyìn náà fọ́nká tọrọtọrọkálẹ̀ Yeye Kudi courtroom bọ́ sí kànnì ayélujára Instagram page ẹ̀ ó kọ̀ọ̀kan síbẹ̀ kí ni Yeye Kudi kọ kí ni Kúnlé Afọláyan náà fi dá padà sí yín ní comment section tó wá fàjà gan àti pé kí ni màmá sọ tó fi reply ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ń kọ́kọ́ fi tí Yeye Kudi náà fi sí kànnì ayélujára àti tí Kúnlé Afọláyan tó fi reply ní comment section kí n tó wá play fídíò ibi tí Yeye Kudi gan ti fọ́gbà yẹn ga online màmá sọ̀rọ̀ wọ́n tabára lé wọ́n tabako gbogbo Nollywood pátá ní àtàbá. Yeye Kudi kọ síbẹ̀ pé Kúnlé Afọláyan lọ yá 5 million lọ́wọ́ First Bank tó fi ṣe fíìmù rẹ̀ Aníkúlápó pé bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti gbé lẹ̀ wọ́n ti gbé lọ ilé ẹjọ́ ẹ má bínú ẹ̀wọ̀n kan wọ́n ti gbé lọ ilé ẹjọ́ ẹ dákun pé láti ìgbà tó ti ṣe ọ̀rọ̀ Netflix náà pé wọn ò tí ì dáwó padà pé wọ́n sì ti gbé lọ ilé ẹjọ́ ṣùgbọ́n Kúnlé Afọláyan wá drop kọ́mẹ́ǹtì kan síbẹ̀ ẹ já wo kọ́mẹ́ǹtì tí Kúnlé Afọláyan tó fi sí kí post yìí gangan tí Yeye Kudi courtroom tó fi sí kànnì ayélujára kọ́mẹ́ǹtì yìí gan ló wá dá wàhálà alẹ́ ló wá fàyẹn pọ̀nyẹ́rin ló gbàgbà àgbòs ló gba wọ́wọ́wọ́. Type under the story. Under the comments, he wrote Kúnlé Afo. Yeah. Is it such a shame? Is it such a shame that a clueless person like you would be honored with an LLB certificate with your porous brain? Chegbo, only it is such a shame that a clueless person like you could be honored with LLB
ṣe ara ẹ̀ come Kúnlé. I'm not only honored with LLB 4 years. I'm also honored with LLM 1 year. So 5 years ni mo fi ṣe law yẹn. Ṣùgbọ́n ìwọ ọmọ àlè òṣì. ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ̀yin náà ti rí kọ́mẹ́ǹtì tí Kúnlé Afọláyan fi sí abala àríwísí èyí comment section post tí Yèyé Kudi tó post pé ó jẹ owó gbọ́múlélẹ́ńtà owó First Bank 5 million naira. Kọ́mẹ́ǹtì yìí náà ni Yèyé Kudi náà wá reply mo gbẹ́ rí reply náà yìí fẹ́ padà síbẹ̀. Reply yẹn ò tún wá tó Yèyé Kudi ó ń kàlà pé èmi ló ní mo ní porous pé mo ní fra mo ní skánskan àjọ mú nǹkan lẹ̀ ni màmá bá sọ di wọ́wọ́wọ́ wọ́n sọ di wúrúsíwúrú kí ni màmá wá sọ. Ìyá tọrọ ibẹ̀ ni wọ́n ti tabalé wọ́n taboko wọ́n tabá gbogbo Nollywood pátá Ìyábọ̀ Òjó ni o kíní kan ni ẹ jẹ́ ń gbé ìyàwó lẹ́ẹ̀ máa lọ gan ẹ subscribe sí YouTube channel wa kẹ́ ẹ share èrò tí. You people will just go to people's pages and think that I don't mi ò kó yín jẹ rárá. Lẹ ṣe rí mi. Kò sí actress actor kan tí mo kó jẹ. Mi ò rán yín gbogbo yín. Mi rán yín o. The only person tí mo follow back nínú yín 2 ni yín Ọmọbọ̀tí and Ìyábọ̀ Òjó. Nígbà tí mo dẹ̀ rí pé Ìyábọ̀ Òjó ó unfollow mi èmi náà dẹ̀ unfollow ẹ̀. Tó bá wù kó block èmi náà máa block ẹ̀. Kọ́kọ́ ṣí yín lọ kẹ́kọ́ ṣí yín dànù. I don't send any of una. Ẹ̀yin tẹ́ ní nǹkan kan lára tẹ́ fẹ́ fi oore kankan lára yín ìjọ olè bá mi polówó nǹkan tí mò ń tà ẹ kó ṣì yín lọ kó ṣì yín dànù ẹ̀yin motherfucker òṣì ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ Kúnlé Afọláyan ṣọ́ra ẹ gidi gan tẹ́ bá bí wèrè nílé yín tó bàbá àti ìyá ẹ bí wèrè jọ sílé yín jẹ́ kó mọ sílé yín àwọn wèrè tó ń rí online tó bá tún wá kọ sí page mi pé ọ̀tá tèmi wèrè wàá rí pé màá enter ẹ I will enter you I will enter you ìwọ ọmọ òṣì I will enter you. I don't have you people's time, oh. I don't kiss ass. Let you read me. I can love. I can share good news. I can see what's good. I will share it. I can wish you happy birthday. It's still part of what I do. That's a way of me creating my content. But doesn't mean that you don't know when to stop. Ta ni ká gbèbí fún? Ta ni ká gbàre fún? Tòrọ́rọ̀ náà sì tún jára ẹ̀rẹ́ níkànnì ayélujára o. Ó pé Kúnlé Afọláyan náà ń wò pé bó lẹ́ẹ̀ṣẹ̀ máa sọ ìròyìn tí ìròyìn òfégè tẹ̀sí ń bá ọkọ mi jẹ́ kó káàkiri orí ayélujára pé mi yá 5 million láti ṣeré. Bẹ́ẹ̀ ni Yèyé Kudi náà sì tún ń dúró pé ọkọ̀ lẹ́tọ̀ọ́ láti máa sọ pé òun ní fra òun ní mẹ́ńtà. Eléyìí látún ní àwa mú wá fún yín yìí olólùfẹ́ mi o kí lè rò ti yín lórí eléyìí ṣé ká sọ pé kódà fídíò náà gùn débi pé nǹkan fẹ́ play ẹ̀dùn ní pé ìyá ẹ̀ gan sọ ó gbogbo àwọn Nollywood pátápátá lọ tàbá àti Ìyábọ̀ Òjó àti Tóyìn àti gbogbo wọn tó jẹ́ pé kí n má wọn gbà yín lásìkò kọ̀pọ̀ ṣùgbọ́n ká múlẹ̀ wá fún yín pé tá a lẹ̀yìn lérò pa ní kábù ta ni nínú àwọn tí ká sọ pé màmá ni ọ̀fẹ́ verify news tí wọ́n fi gbé wá ni àbí kò yẹ Kúnlé Afọláyan náà ò sọ̀rọ̀ kọ́kàn máa bá tiẹ̀ lọ ẹ drop comment kẹ́ subscribe.